Tiṣa yìí ti dáràn o. Inú ọgbà iléèwé ló ti fipá bá ọmọ ọdún mẹ́ta tó ń kọ́ lò pọ̀. Iwájú onídàájọ́ abilékọ Bọ́lá Ọ̀ṣúnsanmí tílé-ẹjọ́ májísírèètì kan tó wà ní Ìkẹjà nípínlẹ̀ Èkó ni wọ́n wọ́ olùkọ́ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ aládàáni kan ọ̀gbẹ́ni Tolúlọpẹ́ Adéyẹmí ẹni ọdún méjìdínláàádọ́ta lọ. Ẹ̀sùn tíjọba fi kàn án ni pé ó fipá bá akẹ́kọ̀ọ́ rẹ̀ tó jẹ́ ọmọ ọdún mẹ́ta láṣepọ̀ nínú ọgbà iléèwé tó ti ń ṣiṣẹ́ tó wà lágbègbè Mobile Road ní Ìlàjì Àjà. Aláròyé gbọ́ pé ọjọ́ 22 oṣù kẹsàn-án ọdún tó kọjá yìí ni wọ́n fọwọ́ òfin mú olùjẹ́jọ́ náà nílé rẹ̀ tó wà lójúlé 23 òpópónà Salisu Lawal lágbègbè Mobile Road Ìlàjì Àjà yìí kan náà. Wọ́n ní ìyá akẹ́kọ̀ọ́ ọ̀hún ló wáá fẹjọ́ sùn pé olùjẹ́jọ́ fipá bá ọmọ òun lò pọ̀. Ọlọ́pàá olùpẹ̀jọ́ ASP Raji Hakeem tó fojú olùjẹ́jọ́ náà balẹ̀ ẹjọ́ lọ́jọ́ Ajé Monday ọjọ́ 22 oṣù kẹta ọdún yìí sọ níwájú adájọ́ pé gbogbo ìwà pálapàla tí olùjẹ́jọ́ hù sọ́mọ ọ̀hún pátá ní ìjìyà wà fẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ láwùjọ wa. Ó sì fẹsẹ̀ òfin gbé ọ̀rọ̀ rẹ̀ lẹ́sẹ̀ nílé ẹjọ́ ọ̀hún. Olùjẹ́jọ́ lòun kò jẹ̀bi àwọn ẹ̀sùn tí wọ́n fi kan òun yìí o. Onídàájọ́ Bọ́lá Ọ̀ṣúnsanmí wá gba béèlì rẹ̀ pẹ̀lú náírà àti onídùúró méjì tí wọ́n lórúkọ dáadáa láàrin ìlú. Lẹ́yìn èyí ló sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 22 oṣù kẹrin ọdún yìí. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.